ẹ̀yin alàgbà ìjọ yìí, ẹ̀yin pásítọ̀ wa yìí, ẹ̀yin alàgbà wa yìí, ẹ̀yin wòlíì wa yìí, ẹ ṣe ronúpìwàdà. Ọ̀pọ̀lọpọ̀ yín dá skul lẹ̀, àwọn ọmọ ọjọ́ yín wọn ò lè wá sí skul yẹn. Torí mo máa sọ fún àwọn èèyàn wa pé ẹ jẹ́ ká ṣí ọpọlọ sílẹ̀. Àwọn pásítọ̀ tẹ́ rí yìí, ọ̀pọ̀lọpọ̀ wọn ò ṣe pásítọ̀. Kárí nǹkan jẹ, kárí nǹkan mu, òun ló sún wọn débi pé ẹ jẹ́ ká sọ pé àwa náà lọ theology school, ká lọ bible school, ká sọ pé adé alàgbà ìjọ, ká ní certificate lọ́wọ́. Ẹ̀yin alàgbà ìjọ kìrìsìtẹ́nì yìí, ẹ̀yin alàgbà wánú kìrìsìtẹ́nì, ẹ ṣe ronú àtúbọ̀tán, ẹ ṣe ronú pé ẹ máa lajíyìn fún Ọlọ́run tó wà lọ́run. Business lẹ́sọ̀ ṣọ́ọ̀ṣì di látara nǹkan tẹ́ ń ṣe yìí níjọba ṣiṣọ́ pé òkè káwọn mọ́ṣáláṣí àti ṣọ́ọ̀ṣì kan máa sọ tax. Àwọn alàgbà wọn wọ̀nyí Ọlọ́run ò pè wọ́n, àwọn ló ń pera wọn, ẹ jẹ́ ká jára wa. Gbogbo ọ̀rọ̀ tẹ́ máa ń pa lórí ayélujára kọ́wọ́ èèyàn lè máa wá síjọ yín yẹn, NBC sì máa bá a ní lórí ẹ̀ torí pé ìrọ́lẹ̀ ń pa. Bíbélì sọ fún wa, ó ní pàtó pé ayé bá máa dé, ohun tí ò ṣẹlẹ̀ rí ohun ló máa ṣẹlẹ̀. Nígbà táwa kàdébì kan bẹ́ẹ̀, ó ní ẹ má dá wọn lóhùn o. Tó bá pè yín pé Ọlọ́run wà níbì kan, Ọlọ́run wà níbì kan, ẹ má dá wọn lóhùn o. Ní ìgbẹ̀yìn èmi yóò sọ pé èmi kò mọ̀ wọ́n rí. Ẹ bọ́ síta, ẹ kó lọ́dọ̀ mi, ẹ̀yin oníṣẹ́ ẹ̀ṣẹ̀. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá. Ìkànnì Òkodoro Ọ̀rọ̀ ní mídíà, ibẹ̀ gangan náà ni ẹ já sí. Abẹ̀yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa yìí, ẹ máa tẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára wa. Lórí Facebook wa wà ní Cubase Master bracket Òkodoro Ọ̀rọ̀, lórí Instagram Òkodoro Ọ̀rọ̀ ní mídíà, lórí TikTok Òkodoro Ọ̀rọ̀ ní mídíà, lórí YouTube wa Òkodoro Ọ̀rọ̀ ní mídíà. A sì rọ̀ yín pé bí ẹ ṣe ń bá wa wò, ẹ má bá wa tan notification button ní sílẹ̀ nítorí àwọn fọ́nrán tí ó kù tí ó máa wọlé. Kẹ́ ẹ sì bá wa like, ẹ bá wa comment, ẹ sì bá wa share àwọn líǹkì wa yìí. A gbàdúrà pé ojú tẹ́ fún wa kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di. Ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa. Ẹ̀yin èèyàn wa, gẹ́gẹ́ bí orúkọ ìkànnì wa Òkodoro Ọ̀rọ̀ ni, Ọlọ́run ò sí níbi rúdurùdu gẹ́gẹ́ bí a ti kà nínú ìwé àlùkùránì àti bíbélì pé Ọlọ́run ò sí níbi rúdurùdu. Ó túmọ̀ sí pé Ọlọ́run ò fẹ́ àbòsí. Tá bá wọnú ọdún yìí, a rí pé rúkèrúdò ó wà. Kọ́wọn àfáà kan jáde kó sọ pé nǹkan kan máa ṣẹlẹ̀ nígbà tí ọdún tó kọjá tó fẹ́ parí. Wọ́n ní ayé máa parẹ́ lórílẹ̀‐èdè kan, ayé ò parẹ́. Wọ́n mú pásítọ̀ yẹn wọ́n ti mọ́ gbàgà. Òun náà mo ṣe wá jáde wípé tá bá rí àwọn àgbààgbà mùsùlùmí kan tí wọ́n lè máa jáde, tí wọ́n lè máa ṣe òótọ́, tí wọ́n lè máa sọ òótọ́ fún gbogbo àwọn èèyàn pé ẹ má kò sí gbàgà o, ẹ gbọ́ eléyìí, ẹ má gbọ́ eléyìí, eléyìí ni ọ̀nà, eléyìí kì í ṣe ọ̀nà. Kí ló wá dé tí àwa kìrìsìtẹ́nì náà tí a ò lè jáde ká máa sọ fún wọn wípé ẹ̀yin èèyàn wa ẹ má gbọ́ tiwọn o, eléyìí ni ọ̀nà, eléyìí kọ́ ni ọ̀nà. Kí ló jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ni wípé ká bá wo bí oṣù bíi mélòó kan nínú ọdún tó kọjá, pásítọ̀ kan jáde tó ń ríran sọ́wọ́ èèyàn wípé tó bá dìgbà báyìí nǹkan báyìí máa ṣẹlẹ̀ sí lágbájá, nǹkan báyìí máa ṣẹlẹ̀ sí tẹ́mẹ̀dò, tó sì máa tó táìmù gbà yẹn tó sì máa ṣẹlẹ̀. Kí ni bíbélì fi sọ fún wa lórí búburú tó bá máa ṣẹlẹ̀? Ẹsẹ̀ bíbélì kan sọ wípé gbogbo ọjọ́ ni aburú wà nú ẹ̀. Ó ní ṣùgbọ́n àdúrà la máa fi yí ìgbà padà. Kí ló dé tí pásítọ̀ yẹn kò lè gbàdúrà kó sọ fọ́lọ́run pé kọ́lọ́run kórè ebi yẹn dànù? Àwọn ògo lélẹ́yìí o, ògo ò gbọ́dọ̀ wọ ọkùn. Ìyẹn dúró bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni wípé kí ló dé tí àwọn alàgbà wa, àwọn aṣíwájú wa nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì, kí ló dé tí a máa ń rí wọn láwùjọ bí tó bá yẹ kí wọ́n ti sọ òótọ́ ọ̀rọ̀?
wípé òótọ́ lélẹ́yìí ó yẹ ká mọ̀ ṣe. Kí ló jẹ́ kí n sọ̀rọ̀ yẹn ni wípé irú àwọn alàgbà tí wọ́n ń wúrú wà yẹn, kí ló dé tí a ò lè probe wọn, àwọn aṣíwájú ẹ̀sìn kìrìsìtẹ́nì, ká sọ fún wọn pé ṣé nǹkan tó ń sọ ìṣòdà, eléyìí ó lè ba nǹkan jẹ́, eléyìí lè ba ẹ̀sìn kìrìsìtẹ́nì jẹ́. Ìyẹn dúró bẹ́ẹ̀. Àwọn alàgbà kan wọ́n á sọ wípé wọ́n ṣe kí ló ń pè ìsọjí ìta gbangba, wọ́n á ná wọn lajú afọ́jú, ẹni tí ó jẹ́ odi ni àwọn là lóhùn. Kí ló dé tírú àwọn alàgbà yẹn? Torí mo máa ń sọ fún àwọn èèyàn wáyé pé ẹ jẹ́ ká ṣí ọpọlọ sílẹ̀. Àwọn pásítọ̀ tẹ́ rí yìí, ọ̀pọ̀lọpọ̀ wọn ò ṣe pásítọ̀. Kárí nǹkan jẹ, kárí nǹkan mu, òun ló sún wọn débi pé ẹ jẹ́ ká sọ pé àwa náà lọ theology school, ká lọ bible school, ká sọ pé adé alàgbà ìjọ, ká ní certificate lọ́wọ́. Ẹ lọ wádìí gbogbo wọn àti jẹ àti mu, òun ni olúkálùkù wọn bá kákàkiri. Ẹni sọ pé òun lajú afọ́jú, ẹni sọ pé òun jókòó dìde, ẹni sọ pé òun la odi gbọ́rọ̀. Irú ẹni bẹ́ẹ̀ ẹ ṣe gbé lọ sí handicap school tó yẹ pé school àwọn odi ni, kó lọ la odi lóhùn. Ẹni lajú afọ́jú ẹ ṣe gbé lọ sí sábó lágbo àwọn haúsá, kó lọ la ojú afọ́jú ń bẹ̀. Ẹni sọ pé òun jókòó dìde ẹ ṣe gbé lọ sí mọ́ṣúárì tó jẹ́ general mọ́ṣúárì, general hospital mọ́ṣúárì, state hospital, kó lọ jí òkú dìde ń bẹ̀. Òun la fi máa mọ̀ wípé àwọn alàgbà wọn wọ̀nyí Ọlọ́run ò pè wọ́n, àwọn ló ń pera wọn. Ẹ jẹ́ ká jára wa níbi tójú làdé yìí. Ẹ máa wọ̀ ọ́ máa ṣe polówó lórí rédíò. Mo fẹ́ tú àṣírí tó pọ̀, torí ẹ̀ lórí nǹkan tí mo fẹ́ sọ yìí, a ṣe máa rọ́wọ́ kan tó máa pe àwọn ẹni tó mọ̀ mí rí pé ẹ sọ fún lágbájá kó má di ọ̀nà àtijẹ wa, ọ̀nà àtijẹ yìí ti dí, torí pé ìrọ́lẹ̀ ń pa fún àwọn èèyàn. Bí orílẹ̀-èdè Nàìjíríà yìí bó ṣe nira tó yìí, bó ṣe jẹ́ ilá ìlò tó yìí, kẹ́ẹ̀sì máa lu ọpọlọ láti máa gbowó lọ́wọ́ àwọn èèyàn pẹ̀lú iṣẹ́ tá à ń ṣe lórílẹ̀-èdè wa yìí tó ṣe nira tó. Ẹ sọ pé ẹ ṣe open crusade, ẹ máa ṣe ìpolówó lórí rédíò, ẹ máa bọ̀ ẹ wá gba ìwòsàn lọ́fẹ̀ẹ́. Nígbà bá débẹ̀ ẹ máa ní kí gbogbo àkọ́bí jáde. Àkọ́bí wọ́n ti gbé ògo wọn mọ́lẹ̀, wọ́n ti dí ògo wọn mọ́nú kòkò, wọ́n ti bògo wọn mọ́bì kan. Ẹ̀yin alàgbà ìjọ kìrìsìtẹ́nì yìí, ẹ̀yin alàgbà wánú kìrìsìtẹ́nì, ẹ ṣe ronú àtúbọ̀tán, ẹ ṣe ronú pé ẹ máa lajíyìn fún Ọlọ́run tó wà lọ́run. Lẹ́nujọ́ mẹ́ta yìí àwọn pásítọ̀ kan níjọ kan mi ní dárúkọ wọn, wọ́n bẹ̀rẹ̀ sí ní drag ara wọn lórí íńtánẹ́ẹ̀tì wípé ẹnìkan rán ayákìlá sọ́wọ́n wòlíì náà nìyẹn. àwọn tẹ̀ sáyé lọ bá gbọ́n ṣe open crusade nìyẹn. Àwọn tó jẹ́ pé nítorí pé àtijẹ wọn ló jẹ́ kó lọ sí bible school kọ́lẹ̀ ní certificate lọ́wọ́. Àwọn tó lọ́hùn ò pè, àwọn tó pera wọn, àwọn tẹ́tọ́ tẹ̀ sáyé lọ bá, àwọn tó ṣe àrìmọ́lẹ̀, àwọn tó ṣe olúgbòhùn, àwọn tó ṣe àfọ̀ṣẹ, àwọn tó ṣe èpè, àwọn tó rí nǹkan mọ́bi tẹ́ ń lọ tẹ́rọ máa pọ̀ bíbà. Dìde nǹkan tẹ̀ wà lọ́dọ̀ wa ń bẹ̀ yẹn kò ní jẹ́ ká sùn. Àwọn amúsùmọ́ fóònù báyìí àfihàn fìlà obìnrin ni ó láago 4 àbọ̀. àmì ẹ jẹ́ kójú wàhálà. Bíbélì sọ fún wa, ó ní pàtó pé ayé bá máa dé, ohun tí ò ṣẹlẹ̀ rí òun ló máa ṣẹlẹ̀. Nígbà táwa àkàdébì kan bẹ́ẹ̀, ó ní ẹ má dá wọn lóhùn o. Tó bá pè yín pé Ọlọ́run wà níbì kan, Ọlọ́run wà níbì kan, ẹ má dá wọn lóhùn o. Ní ìgbẹ̀yìn èmi yóò sọ wípé èmi kò mọ̀ wọ́n rí. Ẹ bọ́ síta, ẹ kó lọ́dọ̀ mi, ẹ̀yin oníṣẹ́ ẹ̀ṣẹ̀, ẹ̀yin àwa kìrìsìtẹ́nì yìí. Ẹ ṣe jẹ́ ká ronú, torí pé àti jẹ àti kó àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn sínú ìdè. Owó tí ó sì ẹ̀ ń gbà lọ́wọ́ wọn. Ọ̀pọ̀lọpọ̀ yín a máa sọ lórí íńtánẹ́ẹ̀tì, ẹ má lè wé o, ẹ má lè gbo. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ní olúgbòhùn, ẹ ní àfọ̀ṣẹ, ẹ ní èpè, ẹ ń sí àgbólé, ẹ ń sí àṣejẹ. Ẹ wá máa sọ fún àwọn ọmọ ìjọ yín kọ́ wọn má ṣe nǹkan báyìí. Àwọn ọmọ ìjọ yín náà máa gbé dáàdì. Àníkan tẹ̀ wà ládùúgbò wa ń bẹ̀ yẹn. Ọkọ ẹ̀ ṣiṣẹ́ ìjọba, ó fi 100,000 dá lókòwò pé òun tẹ̀ fẹ́ mọ irú èèyàn tó jẹ́.
obìnrin bá mú gbogbo owó pátápátá tó bá ti pa báyìí amúdà mẹ́wàá ayọ̀ sọ́tọ̀ gbogbo ọjà ti rù tán ọkọ bá ń bèèrè lọ́wọ́ kí ló ń fowó ṣe mu òun yóò dá mẹ́wàá ń bẹ́ẹ̀ ta ló ń wẹ́ ṣọ́ọ̀ṣì lọ má lọ ṣọ́ọ̀ṣì mọ́ ókè ó ti jẹ gbárùn ló bá dọjọ́ Sunday mo lọ rí alàgbà yín láti lè sọ wípé kọ́ má sọ wípé ọkọ ẹ̀ kò tọ́jú ẹ̀ o mo tọ́jú ẹ̀ o òun ló ń kó gbogbo owó sọ wípé òun sọ ìdá mẹ́wàá o ìyàwó nígbà tó kọ́ máa kú òǹlé ìyàwó mú gàrí ńlé pẹ̀lú ẹ̀pà nígbà tó kọ́ máa dọ́dọ̀ alàgbà ní ṣọ́ọ̀ṣì alàgbà ń jẹ búrẹ́dì ó fi tíì jẹ pẹ̀lú ẹyin tó dín ọkọ bá ka ọmọ rí wípé òun fìyàwó òun lẹ́sìn lé torí pé ó ń bọ̀ ṣọ́ọ̀ṣì ó mú gàrí àtẹ̀pà gbogbo ọjà tí rù tán ọkọ bá padà sílé ìyá alágbájá tó bá mọ̀ pé oṣù máa lọ ṣọ́ọ̀ṣì fọwọ́ mú ṣọ́ọ̀ṣì tàbí kó fọwọ́ mẹ́mi ìyàwó bá kẹ́rù kúrò lé alàgbà ìjọ mọ̀ pé ìyàwó kẹ́rù kúrò lé o alàgbà òjọ ò sọ fún ìyàwó pé kó kẹ́rù padà ọlọ́run ò sọ fún wa bẹ́ẹ̀ ìyàwó ti dẹni tí ò ní nǹkan kan mọ́ báyìí o ọmọ alàgbà àjọ ń lọ sí private school public school lọkọ rán ọmọ ìyàwó lọ ibẹ̀ ló yẹ ká ti fúnra wa ní ọpọlọ pé ó yẹ ká ní ọpọlọ gbogbo ẹ̀yin àwọn ìjọ ìgbàlódé yìí àwọn ìjọ ìgbàlódé ni mo lè pè torí pé àwọn olóba gbogbo ẹ̀ jẹ́ ẹ̀yin alàgbà ìjọ àwa promise yín lẹ́nu pé a ṣe máa bá débi pé testimony tẹ máa ń gífù ní rédíò pé hello daddy nígbà tẹ gbàdúrà fún mi nígbà tí mo ṣe sùn báyìí nítorí mo bí ọpọlọ nítorí mo pọn aláǹgbà gbogbo ọ̀rọ̀ tẹ máa ń pa lórí ayélujára kọ́wọ́ èèyàn lè máa wá síjọ yín yẹn NBC sì máa bá a ní lórí ẹ̀ torí pé ìrọ̀lẹ́ ń pa gbogbo testimony tẹ máa ń gífù yẹn àwa náà là ń ṣe fún yín tẹ máa ní òkè ó yá sọ nǹkan báyìí sọ pé nígbà tí láti gbàdúrà fún yín nígbèsí ayé ẹ tó yí padà ẹ̀yin alàgbà ìjọ yìí ẹ̀yin pásítọ̀ wa yìí ẹ̀yin alàgbà wa yìí ẹ̀yin wòlíì wa yìí ẹ ṣe ronúpìwàdà ọ̀pọ̀lọpọ̀ yín dá skul lẹ̀ àwọn ọmọ ọ̀jọ́ yín wọn ò lè wá sí skul yẹn ṣọlọ́run ló pè yín yẹn àbí òwò ló pè yín business lẹ́sọ̀ ṣọ́ọ̀ṣì dì látara nǹkan tẹ́ ń ṣe yìí níjọba ṣiṣọ́ pé òkè kọ́wọn mọ́ṣáláṣí àti ṣọ́ọ̀ṣì kan máa sọ tax ṣé agbọ́n rí ṣé iná gbọ́n rí látayé láéláé ṣé bíjọ ṣe wà ní lásìkò táwa yìí ṣé bẹ́ẹ̀ náà ló wà ní 30 ọdún sẹ́yìn ṣé bí wọ́n ṣe ń ṣe ẹ̀sìn lórílẹ̀‐èdè nàìjíríà yìí ṣé bẹ́ẹ̀ náà ṣe ń ṣe lórílẹ̀‐èdè míì a kúrò nàìjíríà mi báyìí a lọ sí Republic of Benin àdì Sunday síbẹ̀ bóyá Friday la wálé àgbọ̀ Allahu Akbar Allahu Akbar àgbọ̀ òṣè o Jésù inú spíkà gbogbo ṣọ́ọ̀ṣì palọ́lọ́ lọ́jọ́ gbogbo àdúgbò palọ́lọ́ jàre lọ́jọ́ Sunday àní Kilode ṣé kò sí ṣọ́ọ̀ṣì ládùúgbò ṣé kò sí mọ́ṣáláṣí ọ̀nà òfin kọ́ńtì ọ̀hún kò gbà bẹ́ẹ̀ tó bá fẹ́ ṣe ṣọ́ọ̀ṣì kọ́ ṣe láàrin àwọn bẹ́ẹ̀ ariwo gbọ́dọ̀ yọ síta tó bá fẹ́ kírun ẹ kírun láàrin ẹ gbọ́dọ̀ gbé spíkà síta kì í ṣe Nàìjíríà wà mí báyìí gbàgídí ìlú àtọrin ni kò ní jẹ́ kí gbogbo ará àdúgbò kò gbádùn Allahu Akbar Allahu Akbar la ilaha illallah òun ni kò ní jẹ́ kí gbogbo ará àdúgbò kò gbádùn àtẹ̀ntọ́ra wa jẹ́ lórílẹ̀‐èdè yìí àwọn olórí ìjọ àwọn olórí ẹ̀sìn ló ní láárí àwọn tó wà lẹ́yìn wọn ò ní láárí ẹ̀yin gbogbo yìí ló tẹ̀sí kóra yín lọ síbẹ̀ lórí ètò wa yìí lórí ìkànnì wa yìí a ṣe máa gbọ́ wọn alàgbà ìjọ wa a ṣe máa gbọ́ lórí ẹ̀sìn mùsùlùmí wa ká máa béèrè question lọ́wọ́ question tó ní agbára kan ní ìbéèrè tó yẹ pé wọn ò ní lè fẹ́ dáhùn òun la máa béèrè lọ́wọ́ yín gbogbo àwọn akìrìsìtẹ́nì ọ̀pọ̀lọpọ̀ wa lábáyé jẹ́ o àwa mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ wa lábáyé jẹ́ ẹ jẹ́ kí n padà sọ́dọ̀ wa kìrìsìtẹ́nì torí pé kìrìsìtẹ́nì lèmi mo sọ́mọ́ra mi àwa kìrìsìtẹ́nì ọ̀pọ̀lọpọ̀ wa lábáyé jẹ́ ẹlòmíà fẹ́ máa ṣèkéde báyìí gbàgán láàárọ̀ ìwọ tó bá ti ní Jésù ní ayé ẹ ọ̀run àpáàdì ló ń lọ ibo ló wà ìwọ tó bá ti gba Muhammad láyé ẹ ọ̀run àpáàdì ló ń lọ ibo ló wà
gbogbo tó wọn àgbàlagbà pa ni wọ́n ní ta ló máa mọ́kọ́ fún tí kò ní ìroko sọ́dọ̀ ara ẹ̀ tí wọ́n lè mọ́kọ́ fún wèrè kó roko síta ni kò ṣeé ṣe. Nǹkan tó ní kálukú bá ń ṣe òun ló máa ṣáìdì tó ní ṣẹ̀ṣẹ̀ bá máa sọ̀rọ̀ lísìn alẹ́ ní tó bá ti ṣẹ̀ṣẹ̀ ṣe ọ̀run àpáàdì ló lọ ṣé kò parí nígbà táwa kìrìsìtẹ́nì sọ pé ẹni tó bá ti tẹ̀lé Jésù ọ̀run àpáàdì ló lọ nígbà táwa mùsùlùmí sọ pé ẹni tó bá ti tẹ̀lé Muhammad ọ̀run àpáàdì ló lọ oníṣẹ̀ṣẹ̀ àdó pé ẹni tó bá ti ṣẹ̀ṣẹ̀ ṣe náà ọ̀run àpáàdì ló lọ torí pé kò tẹ́ni tó máa mọ́kọ́ fún tó ní ìrùkù sọ́dọ̀ ara ẹ̀. Ta ni ọ́pútọ̀ tó máa kọ ìwé tí kì í ṣe pé nǹkan tó máa dùn ló máa kọ tí ó máa sọ pé nǹkan tó ń kọ yẹ òun kọ́ orí kọ́ ni o àbí pé òun kọ́ ní ọpọlọ ni o tó ń sọ pé òun kọ́ ní pé nǹkan tó ti ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ ní nǹkan tó tẹ̀ ṣẹlẹ̀ tẹ́ púpọ̀ lórí orí kọ́ òun mo sọ fún wa yìí pé ẹ̀sìn tó ní kálukú bá ń ṣe òun ni kò ṣe ẹ̀yẹ ká jẹ́ ká fi ọ̀rọ̀ ẹ̀sìn káyé fi bà nǹkan jẹ́ bẹ́ẹ̀ náà wọn kìrìsìtẹ́nì kan náà máa sọ yìí pé Jésù ni Ọlọ́run ta ló pa èso ìbéèrè yẹn tẹ̀sí ń bọ̀ Jésù ni Ọlọ́run bí ti báwo a máa sọ pé Jésù ni Ọlọ́run bó ni Jésù ti bá jẹ́ Ọlọ́run níbo ni Jésù ti bá jẹ́ Ọlọ́run wọ́n tó sọ pé Jésù ni Ọlọ́run ṣé làákàyè orí ẹ̀ kò pé tó sọ pé òkè Jésù ni Ọlọ́run a sì máa gbọ́ wọn wòlíì wá a sì máa gbọ́ wọn pásítọ̀ wá a sì máa gbọ́ wọn ajíhìnrere wá kó wá àlàyé wa pé ìbọn Jésù ti jẹ́ Ọlọ́run nínú òfin 10 tọ́lọ́run fi wọ́n Mósè sáwà kìrìsìtẹ́nì òfin kan sọ wípé ìwọ kò gbọ́dọ̀ ní ọlọ́run mìíràn pẹ̀lú mi ẹsẹ̀ bíbélì kan wá sọ pé ọlọ́run owú ni mí ó túmọ̀ sí pé ọlọ́run ò fẹ́ ráífà nígbà tí ọlọ́run ò fẹ́ ráífà ọlọ́run olódùmarè nígbà tí ó fẹ́ ráífà kí ló tẹ̀lé àwọn pé Jésù ni ọlọ́run kí ló dé tá a fi ń pe Jésù ni ọlọ́run orí ìtàkùn ayélujára náà bẹ́ẹ̀ nìkan ṣe náà ṣe àwọn mùsùlùmí kan wọ́n béèrè lọ́wọ́ alàgbà kan pé ta ni ìyàwó ọlọ́run ó ní ọlọ́run ò níyàwó ta ni àbúrò ọlọ́run ó ní ọlọ́run ò ní àbúrò ta lẹ́ni tó bí ọlọ́run ó ní kò sẹ́ni tó bí ọlọ́run ta wá ni ẹni tí ọlọ́run bí nígbà tí ọlọ́run ò níyàwó ó ní ó bí Jésù ṣe rí pé irú alàgbà yẹn kò ní làákàyè orí ẹ̀ kò pé ẹni bá máa bí ìyàn ọkọ àti ìyàwó lọ́jọ́ máa jọ ṣe àjọṣe papọ̀ tó máa fi lóyún nǹkan tó yẹ kálàgbà yẹn sọ wípé ọlọ́run mí ẹ̀ jáde òun ní ẹ̀mí mímọ́ tó ń balẹ̀ ohun èèyàn ṣẹ̀bọ́ ọlọ́run kan ṣo ló wà oyè yìí ṣùgbọ́n kò sí ibi tí ojú ọlọ́run ò ká kò sí ibi ibi tí ọlọ́run ò dé kò sí ibi tí ẹsẹ̀ ọlọ́run ò dé káàkiri gbogbo àgbáyé lẹ́ẹ̀kan ṣo papọ̀. òun mo ṣe máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ wáyé pé tó o bá gbàdúrà tó o bá lérò pé bóyá àdúrà ò ti gbà kò tí ìwọ ọlọ́run kó gbàdúrà ẹ̀ ni oore pọ̀ lọ́dọ̀ ọlọ́run bìbà tó lè ṣe fún wa òun ló fi mú àwọn kan tó ń sáré lọ bá wọn wòlíì kàkàkiri tó ń sáré lọ bá wọn pásítọ̀ kàkàkiri tó wá ń di ẹrù lẹ́yìn lórí wọ́n wá gbá yín ní ṣòfò ẹnìkan tiẹ̀ lọ látọ̀dọ̀ wa àwọn gba àmì òróró 5,000 àwa tọ̀wọ́ bá 5,000 máa tàbí ọlọ́run ò ní jẹ́ ká gọ́kù ẹ jẹ́ ká dá dúró mi báyìí lẹ́nu tí wọ́n bá tún gbọ́ wọn àlejò wá àwa ti question bọ̀ wọ́n lẹ́nu ìbéèrè tó ní lè dáhùn òun la máa bí wọ́n léèrè kò ní bàjẹ́ fẹ́ni kankan yín ẹ má bá a pín kó lọ káàkiri ìkànnì òkodoro ọ̀rọ̀ ní mídíà kò ní bàjẹ́ ojú tẹ fún wa kò ní fọ́ etí tẹ fún gbọ́ wa kò ní di ire o.